bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ tí Aláàfin tuntun sọ kọ́ nìyẹn o. Èyí lohun tó ṣẹlẹ̀. Lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 28 oṣù kínní 2025 yìí ni ìròyìn kan jáde tó sì gba gbogbo ìlú kan. Ìròyìn náà ni pé Aláàfin tuntun Ọba Abdulhakeem Abímbọ́lá Ọwọ́adé ti fagilé ìgbìmọ̀ ayẹyẹ ìgbadé kan tí kò bófin mu táwọn kan gbé dìde nílùú Ọ̀yọ́ láti ṣe kòkárí ayẹyẹ ìgbadé ọba tuntun náà. Ìròyìn náà ṣàlàyé pé àwọn kan ni wọ́n gbé kọmitì náà dìde tí kábíyèsí kò sì mọ̀ nípa ẹ̀ tàbí àwọn tí wọ́n súnmọ́. Ìròyìn sì gbé pé kábíyèsí sọ pé ohun tó lòdì sófin ni ìgbìmọ̀ náà. Ìyẹn lọ́ba sì ṣe gbẹ́sẹ̀ lé lẹ́sẹ̀kẹsẹ̀ pé kinní náà kò tún gbọ́dọ̀ gbérí síta mọ́. Bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn ṣèwádìí bí ọ̀rọ̀ náà ti ṣe jẹ́. Èyí sì ni àbọ̀ ìwádìí ọ̀hún. Ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn ọ̀tọ̀kùlú àwọn májẹ̀ẹ́bàjẹ́ kan tí wọ́n mọ bí ètò ìgbadé ti máa ń lọ tí wọ́n sì súnmọ́ àṣà àtìṣe ìlú Ọ̀yọ́ ni wọ́n kó ara wọn jọ tí wọ́n dá ìgbìmọ̀ ìgbadé ọba yìí sílẹ̀ láàrin ara wọn tí wọ́n sì ń ti bi ìgbìmọ̀ náà kàn sí àwọn èèkàn ìlú àti àwọn kọ̀ọ̀kan láti dá sí i. Bí ọ̀rọ̀ bá ti rí báyìí àwọn èèyàn mìíràn yóò ní owó làwọn fẹ́ dá, àwọn ẹlòmíì yóò ní àwọn ohun èlò làwọn fẹ́ fi sílẹ̀ ní tàwọn. Kálukú yóò sì máa fún àwọn ìgbìmọ̀ náà lóhun tí wọ́n bá lérò pé ó lè wúlò fún wọn tí yóò fi mú ayẹyẹ náà lárinrin. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì bẹ̀rẹ̀ sí gbowó tàbí gba nǹkan kan lọ́wọ́ àwọn aráàlú, ohun tí yóò padà gbẹ̀yìn náà nìyẹn. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà ìbá ti tètè dára tó, àwọn ìgbìmọ̀ náà kò kàn sí àwọn ìdílé ọba tàbí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ kábíyèsí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò sì dé etí kábíyèsí fúnra ẹ̀. Àwọn aráàta ló ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ náà dé etí Aláàfin tuntun. Ohun tó jẹ́ kí kábíyèsí pàṣẹ kí wọ́n dá kinní náà dúró kíá nìyẹn. Ìdí àkọ́kọ́ ni pé àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fàṣẹ sí orúkọ Ọwọ́adé gẹ́gẹ́ bí ọba náà ní ètò ìgbadé tiwọn èyí tí wọ́n ń ṣe lọ. Àwọn pàápàá sì ti ní kọmitì lórí ètò náà. Báwo ni kọmitì ìjọba kò ṣe ní forí gbárí tàbí máa figagbága pẹ̀lú èyí tí wọ́n dá sílẹ̀ lọ́yọ̀ọ́ yìí? Nígbà tí Aláàfin tuntun kò sì mọ̀ nípa kọmitì Ọ̀yọ́, ìyẹn ló ṣe ní kí wọ́n tètè ká amúrandà kúrò lórí ẹ̀ kó má di pé àwọn ìgbìmọ̀ ìgbadé méjì ń bá ara wọn jà nítorí ọba tuntun. Lọ́nà kejì, ìbẹ̀rù wà lórí àhesọ ọ̀rọ̀ táwọn èèyàn yóò máa gbé kiri pàápàá lórí irú nǹkan báyìí, èyí tí àwọn èèyàn bá ti mọ̀ pé ó la owó lọ. Bí ìròyìn bá jáde pé Aláàfin gbé ìgbìmọ̀ méjì dìde fún ìgbadé ẹ̀ tí àwọn kan sì ní àwọn ìgbìmọ̀ náà ń gbowó kiri, ọ̀rọ̀ náà yóò di èyí tí wọ́n ń fẹ̀sùn oríṣiríṣi kan ọba. Bí ènìyàn bá sì rántí pé àwọn ohun tó fa wàhálà fún àwọn Ọ̀yọ́mèsì kan àti ẹni tí wọ́n jọ mú pé kó jẹ Aláàfin lọ́dọ̀ tiwọn táwọn EFCC fi ń lé wọn kiri títí dàsìkò yìí, èèyàn kò ní rò ó lẹ́ẹ̀mejì kó tó mọ̀ pé ohun tí Aláàfin náà ṣe ló dára jùlọ. Bá a ti ń wí yìí, àwọn EFCC kò fi àwọn Ọ̀yọ́mèsì lọ́rùn sílẹ̀. Báṣọ̀run Yusuf Ayọ̀ọ́lá, Sàmùlàmídì Oyèwálé, Àgbàkin Àṣìmíyù Àtàndá, Akínníkù Hamsat Yusuf àti Wákìlì Oyèdàpọ̀. Àwọn náà kò sì yé sá fún EFCC o, bó tilẹ̀ jẹ́ pé ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ farahàn ní ọ́fíìsì àwọn EFCC kí wọ́n sì wé ara wọn mọ́. Ohun tí wọ́n kọ́kọ́ ṣe ni láti sá lọ sí ilé ẹjọ́ pé EFCC kò gbọdọ̀ mú àwọn nítorí àwọn ò ṣe kinní kan, àwọn ò sì mọ ìdí tí wọ́n fi ní kí àwọn wá tàbí tí wọ́n fi ń lé àwọn kiri. Bẹ́ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn Ọ̀yọ́mèsì yìí kéde pé àwọn ti mú ọmọ oyè lọ́jọ́ 4 oṣù kẹwàá ọdún 2022, ìyẹn ní bí oṣù 6 lẹ́yìn tí Aláàfin àná Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí wàjà lọ́jọ́ 22 oṣù kẹrin 2022. Ìjọba gbọ́ ìròyìn pé ohun tó jẹ́ kí wọ́n mú ọmọ ọba Lukman Gbádégẹṣin gẹ́gẹ́ bí ọmọ oyè ni pé ìyẹn ti fún ẹnì kọ̀ọ̀kan wọn ní mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún, wọ́n sì ti gbà á, wọ́n ṣe ẹnu mẹ́rin. Nígbà tí ìjọba Ọ̀yọ́ gbọ́ pé àwọn afọbajẹ náà ti gbàbọ̀dè, ní Ṣèyí Mákindé tí í ṣe gómìnà bá pàṣẹ pé kí wọ́n fẹjọ́ wọn sùn EFCC kí wọ́n sì gba owó náà padà lọ́wọ́ wọn. Àmọ́ àwọn Ọ̀yọ́mèsì sádànù, ẹnìkan kò sì mọ ibi tí wọ́n ságbà lọ. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà fẹ́ di wàhálà tààrà, méjì nínú wọn farahàn lọ́dọ̀ àwọn EFCC, wọ́n sì jẹ́wọ́ ohun tó ṣẹlẹ̀ gan-an. Àwọn tó farahàn yìí ní Lámídì Oyèwálé àti Àṣìmíyù Àtàndá.
nígbà tí wọ́n lọ bá àwọn EFCC wọ́n ṣàlàyé fún wọn pé lóòótọ́ làwọn gbowó àti pé mílíọ̀nù 15 ní Gbádégẹṣin fún ẹnìkọ̀ọ̀kan àwọn. Ìdí sì nìyẹn tí àwọn fi mú un gẹ́gẹ́ bí Aláàfin. Àwọn EFCC ní kò sí wàhálà fún wọn torí wọ́n ti jẹ́wọ́ wọ́n sì ti kówó kalẹ̀. Àmọ́ àwọn 3 tó kù kò yọjú sí EFCC. Wọ́n sá mọ́ wọn lọ́wọ́ wọ́n sì lọ sílé ẹjọ́ pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn EFCC padà lẹ́yìn àwọn. Àmọ́ lọ́jọ́ 5 oṣù keje 2024 tó kọjá, adájọ́ Ìkérété Akpan pàṣẹ pé káwọn Ọ̀yọ́mèsì 3 tó kù yìí yéé sá kiri kí wọ́n lọ farahàn níwájú EFCC. Ṣùgbọ́n o títí di bá a ṣe ń wí yìí, Báṣọ̀run àtàwọn olóyè 2 tó kù kò tí ì farahàn lọ́dọ̀ àwọn EFCC. Bẹ́ẹ̀ làwọn EFCC náà kò sì yé wá wọn. Lára ohun tó sì fà á tí ìjọba Ọ̀yọ́ kò fi ronú láti mú Lukman Gbádégẹṣin rèé. Láti ìgbà tí ọ̀rọ̀ Gbádégẹṣin àti àwọn Ọ̀yọ́mèsì sì ti ṣẹlẹ̀, oríṣiríṣi ariwo, àhesọ àti àbọ̀rọ̀ ló ti ń jáde. Láti rí i pé kò sí irú eléyìí lásìkò yìí, ìyẹn wà nínú àwọn ohun tó jẹ́ kí Aláàfin tuntun náà má ṣe fẹ́ kí wọ́n dárúkọ òun sí ohun tí òun kò bá tí ì mọ bó ṣe jẹ́ àti bó ṣe ń lọ. Àmọ́ o ọ̀rọ̀ náà ti yé kálukú báyìí, kò sì síjà kò sí aṣọ torí kálukú ló múra fún ìgbàdé ọba Abdulhakeem Abímbọ́lá Òwádé Aláàfin Ọ̀yọ́ tuntun. Yẹmí Ògúnjọbí ló ṣe ìwádìí pàtàkì yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú afẹ́rẹ́ yìí o.